Abdulquadri Aderogba kí ló wà lọ́wọ́ tí ẹ ń bẹ̀ wọ́n. mi ò bẹ̀rù kankan. ó ní ọ̀fọ́. èmi já plo campaign arápọ̀tù. páníìkì ọmọ àṣẹ. bó ṣe jẹ́rù. ọmọ òtè ní páníìkì. ẹ̀yin náà lẹ sọ. a gbọ́dọ̀ páníìkì. ẹ̀yin náà lẹ mọ̀ pé bẹ́ẹ̀. pé kí ni. ẹ lánísẹ́rẹ́ ní sa wọn lóde ìlara. káàbọ̀. òjijì jì ní sa wọn nílọ̀rọ̀. káàbọ̀. adé afúnkúbà agbéniso níbodè ọ̀run. káàbọ̀. ọ̀kẹ́lẹ́kẹta wọn láwọn lọ rè ra ìpè. ok. ìyá pé ìpè la tẹlẹsẹ́dá tó rẹ̀ padà dojúrú. ok. ọ̀rọ̀ tí wo ní dojúrú. bẹ́ẹ̀ni. wọ́n ní sákété mọ́rin ló bí rondo. bẹ́ẹ̀ni. oṣù kìlúbọ̀ máa kése mọ́rin jó. olùwàlúfukú kọ pàjá. bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ torí pípọ́ ká pàjá. kò possible. a gbọ́dọ̀ torí kíkà ká pàgbò. kò sọ́ọ̀sẹ̀. a torí wérewère ká gbòkú kọ. kò sẹ́ńtì ọ̀dọ̀ wò. ìgbà ńlá ni wọ́n pe orí. bó ṣe jẹ́ nù. àyàmùká ni wọ́n pe lẹ́lẹ̀. máa nìṣó. orí tàǹgì sánmọ̀ jẹ́. kà á síwájú. bí òkú bá kó fẹ́fẹ́ máa tilẹ̀kùn ojú rẹ̀. bó ṣe jẹ́ nù. ògúnlógún ẹyẹlé ní forí gbárí. all right. babaláwo ní ṣe bí ojo bí ojo. let's go there. oníṣègùn ní ṣe bí àgbàlagbà. jẹ́ kánmọ́. ìjọ tábà wọnú ìjọ náà ní gbà. bó ṣe jẹ́ nù. ọ̀tá mọ̀ gbẹ́gbọ̀ngbọ̀nà kó lè ríbi pàdé ẹja. oh my god. adíá fún ní kẹ̀kẹ́ tí bá wọn ràjò èsùsù. káàbọ̀. onígẹ̀gẹ̀ ṣe pẹ̀lẹ́. tẹ́yìn. ẹnì kì í pe baálé ilé wa jẹ mí. nígbà tí ó rírì òyì. àgbàfí. bẹ́ẹ̀ni. ògbìfí lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ kí ẹ mọ kékeré ó gbà lórí ẹni. oh my god. ẹ mọ ní ọ̀wọ́n rí bàrà lòdù tó yọ lé wa ọ̀wọ́n rí bàrà. ẹgbẹ́rin. ọ̀wọ́n rí bàrà lòdù tó yọ lé wa ọ̀wọ́n rí bàrà. ọ̀tálé àtọ̀hún ọ̀wọ́n rí bàrà lòdù tó yọ lé mi ọ̀wọ́n rí bàrà. kẹ̀kẹ́ pamọ́ wọn lẹ́nu ọ̀wọ́n rí bàrà lòdù tó yọ lé mi ọ̀wọ́n rí bàrà. ó tún wá máa gbọ́ bí babaláwo mi ṣe ń sẹnu pé fani. ẹjọ́ kàwájú. wọ́n gbà tí àwọn ọ̀tá gbà tọ́rùnmìlà ń bọ̀ láti kọ̀lé ọ̀run wá sí kọ̀lé ayé. bàbá o. wọ́n ní ọ̀rúnmìlà ọ̀tá ń bẹ níwájú oníwájú ló ká foró sí. bó ṣe jẹ́nu. wọ́n ní ọ̀rúnmìlà ọ̀tá ń bẹ lẹ́yìn. bẹ́ẹ̀ni. ọlẹ́yìn là kéèké fi tiẹ̀ sí pààyàn. wọ́n ní ọ̀rúnmìlà ọ̀tá ń bẹ láàrin. wọ́n ní Ṣàngó ọ̀mẹ́ni àárín o. bó ṣe jẹ́nu o. igbe rárá làrá kéwọlẹ̀. igbe rárá bó ṣe jẹ́nu o. oṣooṣo ní pèrè àwa níbi. igbe rárá làrá kéwọlẹ̀ igbe rárá. àjẹ́ ẹlẹ́ni ń pèrè àwa níbi. igbe rárá làrá kéwọlẹ̀ ìyá. lẹ́bọ̀ lóògùn ní pèrè àwa níbi. àtẹ̀yìn olólùfẹ́. bó ṣe jẹ́nu o. làrá kéwọlẹ̀ igbe. ẹ rí fíìmù. àwọn òbí kágbága tó wáyé lánàá. ok. ikọ̀ Manchester United fi àjẹwò 41 pẹ̀lú àbáyọ kan dodo sódo. ìyá. ìdíje ìwé Champions League ìyẹn qualifier ó ń tẹ̀síwájú lẹ́nìí. ok. Maccabi Haifa láti Israel àwọn àti Slovan Bratislava láti orílẹ̀-èdè Slovakia aago 6 ní ìrọ̀lẹ́ ní ni. bẹ́ẹ̀ni. Sparta Praga láti orílẹ̀-èdè Czech Republic àti FC Copenhagen láti Denmark aago 6 rọ̀lẹ́. bẹ́ẹ̀ni. Dynamo Zagreb láti orílẹ̀-èdè Croatia àti AEK Athens láti orílẹ̀-èdè Greece dédé aago 7 àṣálẹ́ ni. ok. nígbà tí Olympic Marseille àti Panathinaikos wọn kájí ẹ̀ ńlẹ̀ ní dédé aago 7 àṣálẹ́ àwọn ilé tó ní kìmí nù òmùgbàsí lára àwọn aláfíìdá. aláfíìdá ẹjẹ́ àròjú ọjà o ẹjẹ́ àpadà dójú ọjà bá a bá pàdé Roma inú kan Roma lọ́jọ́ sátidé ó ṣe mòríò ó tún dá bẹbẹ wo ó ṣe mòríò ó tún dá bírà wò ìyẹn lọ́jọ́ sátidé ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ láàrin kan Roma àti kan Partizani láti orílẹ̀-èdè Albania ó ṣe mòríò ó yọ agbábọ́ọ̀lù kò sì fi agbábọ́ọ̀lù míì rìpléṣì rẹ̀ ìyẹn nínú ìfigagbága yìí ẹni kí ni ń tó ṣẹlẹ̀ bọ́rọ̀ ṣe jẹ́ gangan rè ẹtẹ́ tí inú bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́n ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ yẹn precision tournament láàrin ikọ̀ ti Roma àti Partizani lórí Partizani láti orílẹ̀-èdè Albania ló wáyé o ṣé ẹ fẹ́ gbọ́n ìdíje ọ̀hún ń lọ lọ́wọ́ ikọ̀ Roma ti ń borí pẹ̀lú àmì ayò 2 sódò ṣùgbọ́n gbòdì ìṣẹ́jú mọ́kàndínláàádọ́rùn-ún 89th minute òun náà ni sí 89 ìdọ́ 79th minute yàrá ìṣẹ́jú mọ́kàndínlọ́gọ́rin 79th minute òun náà ni ó ṣe mòríò ló pe agbábọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́ àárín ìyẹn Uzem Aoua eléyìí tó ẹsẹ̀ dapọ̀ mọ́ ikọ̀ Roma ìgbẹ́ ọ̀yá máa bọ̀ ó sì sọ fún amúgbálẹ́gbẹ̀ẹ́ adarí àyè pé mo fẹ́ yọ̀ọ̀yàn ìyẹn tiẹ̀ ń wò lójú pé ẹ mọ̀ ti yọ̀ọ̀yàn pé torí pé àǹfààní èèyàn mẹ́jọ ó ní wọ́n fi ilẹ̀ fún wọn kí wọ́n yọ torí pé ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ precision ni. Mòríò ti yọ̀ọ̀yàn 8 pé ṣùgbọ́n ńgbà tó ku ìṣẹ́jú 11 láti figagbága parí lọ́ba pe amúgbálẹ́gbẹ̀ẹ́ pé mo fẹ́ yọ̀ọ̀yàn yẹn ò gbà ẹ ti yọ̀ọ̀yàn pé ó ní kíni ti yín ẹ̀yin lẹ bá mi ní tíìmù àbájọ kó tíìmù wá bí ni ta lẹ́wà yọ o ẹni tó ń wọ́n yọ rè ọba pé Uzem Aoua pé kọ́ ọmọ bọ̀ ń ta ìyẹn náà tiẹ̀ tún wẹ̀yìn pé sèmi ìwọ ni ìwọ mọ́yọ̀ ọyọ́
wọ́n retí pé Mourinho fẹ́ lòmí replace kò fẹ́ lòmí replace àwọn ajá yìí pé ikọ̀ Roma kù 10 títí tí ìfigagbága ọ̀hún fi parí ṣùgbọ́n Roma ti ń lékè pẹ̀lú àmì ayò 2-0 wọ́n wá ń wò pé kí ni ń tó ṣẹlẹ̀ ṣùgbọ́n náà wádìí wọ́n jó di ìmọ̀ yìí pé ń tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni pé Mourinho kò fẹ́ kí àwọn alátakò kí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí wípé bóyá àwọn lè dáràn torí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kópa bọ̀ àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Roma ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ la sì pé tábà sì ń wo zen àwọ̀ yìí òun gangan kẹ̀dẹ̀rẹ́ ọ̀yẹ̀sẹ̀ darapọ̀ mọ́ ikọ̀ Roma ni tí ó sì wúlò ń sáà tí ń bọ̀ yìí ó bẹ̀rẹ̀ ìfigagbága ẹni Mourinho ní ẹjẹ́ ọmọ àbọ̀ ẹ má jẹun ó ṣe léṣe fún mi àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ni pé ikọ̀ Partizani gan ti wà ní one man down wọ́n ti gba red card tẹ́lẹ̀ Mourinho wá wò pé fún fair play kó náà yọ ẹnìkan káwọn náà kù 10 káwọn ọjọ́ parí ẹ̀ sí 10 wọ́n ní ìdí tí ó ṣe Mourinho fi yọ́nú o torí pé Partizani gan ti kù 10 tẹ́lẹ̀ Mourinho náà wá yọ agbábọ́ọ̀lù kan kúrò pé káwọn ọjọ́ kù 10 kọ́mọ́ bá dàbí ìyànjẹ kò jẹ́ bó ṣe lóun ọ̀jẹ́ ó yá láti ibẹ̀ yẹn àṣìrègò ó dinú ikọ̀ Everton ti jẹ́ ó yé ikọ̀ wọ́n ti jẹ́ ó yé ikọ̀ Manchester United yìí pé ẹ wá o ẹ má ṣe rán dí ọ̀dọ̀ tí a pẹ̀lú owó tí ò nítumọ̀ o àwa ẹsẹ̀ kọ Southampton tẹ́rẹ̀ máa fi £60 million lọ lórí Romeo Lavia ikọ̀ Man U ni a sáwa wá wà nù wọn ni ẹ gbọ́ pé a lọ bá Southampton fún abẹ́rẹ́ ọmọ ní rárá àwọn kan sọ fún yín ni pé kó tó di pé ẹ̀ mọ̀ gbórí bọ̀ láti wá fún Amadu Onana ọlọ́run lọ́mọ tó da Onana pọ̀ pẹ̀lú Man U ní sáà yìí ikọ̀ Man U ti lọ bá ikọ̀ Everton wọ́n béèrè nípa Amadu Onana ọmọ bíi olédè Belgium yẹn ilé tí ń gbà lọ́wọ́ àárín fún ikọ̀ Everton Amadu Onana ó ní ikọ̀ Man U fẹ́ gbé báyìí o wọ́n ní àwọn nílò alágbára kan láàrin tí ọmọ jà káàkiri gbogbo àárín pápá èyí ṣe ìjà pé yẹn fún yẹn ń ṣe o ìjà mákìn ni o wọ́n ní yẹn sì wá rí Amadu Onana pẹ̀lú gíga fìgbìgbọ́n rẹ̀ àti ìsọwọ́ gbá bọ́ọ̀lù rẹ̀ mú ó yóò wúlò fún ikọ̀ ti Manchester United ṣùgbọ́n ikọ̀ Everton ti wá ní ẹ má tiẹ̀ sọ̀rọ̀ £60 million tẹ́ ẹ bá dé o ọlọ́run ò ní fìyà jẹ yín o lẹ́nìkan bá dákọ̀ £60 million tẹ́ ẹ bá dé àwọn ó tiẹ̀ kọ́ yasọ mọ́ yín lọ́rùn náà kó tó di pé àwọn ọmọ sọ fún yín pé ajé kọ̀gbà wọ́n ní ṣùgbọ́n tó ń bẹ́ ńlẹ̀ ní pé torí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbé Amadu Onana àwọn ò tí ì lè sọ iye tí ó jẹ́ àwọn fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wá ná ẹ sì wá máa gbọ́ o ẹ má sọ̀rọ̀ swap di ọlọ́run ò ní fìyà jẹ yín o ọlọ́run ò ní pe ti yín yà ẹ má sọ̀rọ̀ pé ẹ fẹ́ swap ọmọ pé ẹ mọ ọmọ kan wá tọ́ra àwọn òrí kankan tó gbádùn nù ọmọ tẹ́ ẹ kó kalẹ̀ tó wà ń bẹ́ǹchì yín àwọn tí ń gbá bọ́ọ̀lù gan àwọn òré ń tó gbádùn nù wọn débi pé wàhálà ẹ fẹ́ fọmọ kan jìrọ̀ Amadu Onana fáwọn kọjọ́ o owó lẹ́ẹ̀ mú wá àwa náà lójú amójú àtìmọ́ agbábọ́ọ̀lù tó dá àákówó rọjà fúnra wa àárẹ̀ wa gbábọ́ọ̀lù èsì pé wàá mọ̀mọ́ kan wá ẹ máa kówó owó kan tí ò ní túmọ̀ lé wọ́n ní èló gan lẹ́tì ẹ̀ta Amadu Onana ikọ̀ Everton ni ẹ jẹ́ kí Man U ọ̀ wá ná ebi ọ̀rọ̀ òkèrè bí ọ̀bá lẹ́kẹ̀ yóò dé kan à ń gbọ́ lókèrè ni wọn ò tí ì wá wọ́n ní Amadu Onana tẹ̀ ń wò yìí £33 million làwọn rà nínú kọ́lẹ́ǹsì o ní sáà tó kọjá lọ́hùn fún díẹ̀ yìí ẹ máa rí rò pé bàbá ẹ bá dé kó £60 million àlòsí kẹwàá ẹ ti rọ ọmọ kọjọ́ o àwọn ò tí ì lè sọ tí ó padà gbẹ̀yìn Amadu Onana ṣùgbọ́n ẹ máa múra owó gidi ilẹ̀ ṣẹ̀kẹ̀dùgbẹ̀ owó ó yá láti ibẹ̀ ó dinú kọ Liverpool Romeo Lavia òun náà tún ti ṣe báyìí sí ikọ̀ Liverpool pé ẹ̀yin ìṣe dandan lèèyàn fi gbá bọ́ọ̀lù fún yẹn ni ẹ̀yin nígbà ẹsẹ̀ ń tayé òun kò sí aṣọ pupa ń bẹ̀ ẹsẹ̀ ń tayé òun kò sáṣọ pupa ń bẹ̀ làwọn èèyàn ní ikọ̀ Southampton tó ń gbá bọ́ọ̀lù fún oúnjẹ sí wọn red and white ní ìwọ ọmọ yìí ó sì bẹ̀rù Ọlọ́run ó ní ẹyin wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ẹsẹ̀ ń ta red and white tó jẹun ńlọ́fà àkóbá tí ikọ̀ Southampton fi relegate máwọn lọ́wọ́ torí pé ẹsẹ̀ ń tayé òun èèwọ̀ rẹ́ẹ̀dì tó ń wọ̀ yẹn ńlọ kó bá ikọ̀ Southampton tán fi relegate àwọn tí àárẹ̀ tún ẹsẹ̀ ń tayé òun wọ̀ àwọn èèwọ̀ rẹ́ẹ̀dì o bíi blue colour nkankan ó ní jẹ́sí gidi tí àwọn máa ń wọ̀ gbọ́ mi dáadáa any morning wọ́n ní fúdìí èyí Romeo Lavia ní òun ọ̀lọ́nù kọ Liverpool o ikọ̀ Chelsea ló wú òun bábà tiẹ̀ jẹ́ ipò wọn padà kúrò nínú ikọ̀ ti Southampton ẹ wá fẹ́ gbọ́ ó tún di blue ẹlẹ́ẹ̀kejì double decker àbí kápẹ́lẹ́ ní upper court látọwọ́ Mauricio Pochettino sí yọyin club upper court ní kápẹ́lẹ́ yìí ókè kọ̀jẹ́ bó ṣe lóun ọjà ṣùgbọ́n àṣírí tó wà ń di ọ̀rọ̀ ẹni yìí gbé ǹjẹ́ jẹ́mọ̀ yìí gbé Eden Hazard ó kó ipa tó pọ̀
lórí ọ̀rọ̀ Romeo Lavia fún ikọ̀ Chelsea ẹ mọ̀ pọ́ ọmọdé Belgium oní Romeo Lavia Eden Hazard bẹ́ẹ̀ bá gbàgbé wà ń pápá àṣeré ìyẹn lọ́jọ́ Sunday nígbà Liverpool ń kojú ikọ̀ ti Chelsea wọ́n ní Eden Hazard ló pe Romeo Lavia pé aláyé wá ẹ̀yìn sọmọ bá ń sọ nípa senior ẹ̀yìn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí ọmọ ọdún 19 ni ọ́ àgbáwo làwa àti ná gbàrà àti ná gbòòrò aná ẹsẹ̀ kùkú àtúnọ́nà jíjìn àmọ́ bí nǹkan ṣe ń lọ́nu bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó rí ikọ̀ Chelsea yìí ibẹ̀ ló lábọ̀ àfojúsùn gidi ń bẹ o wọ́n sì lọ́jọ́ ọ̀la tọ́pọ̀ gan fún díẹ̀ yìí ibi tí mo fẹ́ kọ́ darapọ̀ mọ́rè wọ́n ní Eden Hazard lọ bá Romeo Lavia sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ onílùú sílùú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Belgium tí wọ́n jẹjẹ́ pé má gọra rẹ jàre ẹ̀bí Chelsea ọ̀bá gbá Champions League tí ọ̀gbá UEFA tí ọ̀gbá Conference sáà yìí sáà tí ń bọ̀ lágbára Ọlọ́run nǹkan gidi ó ṣẹlẹ̀ nínú ọkọ̀ yìí ó sì fẹ́ kó wà lára àwọn tí ó kópa nínú nǹkan gidi tí ó ṣẹlẹ̀ ìyẹn nínú ọkọ̀ yìí ìdí nìyẹn o tó fi dàbá òun wípé ibi tó ti gbọ́dọ̀ gbá bọ́ọ̀lù ni ó yá láti ibẹ̀ àsìdègò let's go there nínú ikọ̀ Liverpool kí ni tí ń ṣẹlẹ̀ nínú ikọ̀ Liverpool Jamie Carragher ó bínú tán ó sọ ọ̀rọ̀ kọ̀bákùngbé fún àwọn alákòóso ikọ̀ Liverpool ọ̀rọ̀ kọ̀bákùngbé ó sọ sí wọn wípé ẹ̀yin síọ̀síọ̀ ẹ̀yin jàbàtì ẹ sì lajúlẹ̀ ọmọ kàrìnkàrìn méjì sì lọ́mọ yín lọ ẹ̀yin ẹ̀ wá ń ṣe bíi ẹ̀ ń ṣe rédèrèdè ẹ̀ ń ṣe wọ́nranwọ̀nran bí owó inú àwo ẹ̀ lajúlẹ̀ wọ́n gbé Moses Caicedo ẹ̀ tún lajúlẹ̀ wọ́n gbé Romeo Lavia ẹ̀ dákun ẹ̀ kí gangan lẹ́tí ẹ̀ á wúlò fún gan tẹ́ ẹ fi ń pera yín lálákòóso bàbá wa wí tà ìwí ẹ̀ mọ̀ ní òsírù yín o kí lẹ́sẹ̀ tẹ́nìkan ò ṣe rí ẹgbà líìgì ní bí ọdún méjì sẹ́yìn àwárí mú mímọ́ ṣé ẹ̀ wá ní gbà míì mọ́ ni òjì o mójútó àṣẹ tí ẹ̀ mọ̀ pé ẹ lè kó £60 million lọ fún Romeo Lavia lẹ́kọ́ 45 lọ ní ẹ̀pẹ́ fún yín 50 níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn lẹ́ẹ̀lẹ́ da 50 ilẹ̀ lójú ẹsẹ̀ kẹ́ ẹ mọ́mọ́ tẹ́ ẹ̀ mú lójú ẹsẹ̀ ọwọ́ àdìgbà tó ti á di wàhálà tán tó ti di issue láàrin ẹ̀yin àti Chelsea ẹ̀ wá kó £60 million lọ lẹ́yìn tí wọ́n ní ẹ̀sán 50 tẹ́lẹ̀ ní ju 45 lọ àsowó ń bẹ lọ́wọ́ yín ìkànnì yín ọ̀rọ̀ tí Jamie Carragher tó sọ rèé fún alákòóso ikọ̀ Liverpool Jamie Carragher máa retí lẹ́tà lọ́ọ̀yà èmi mọ̀ sọ bẹ́ẹ̀ máa retí lẹ́tà lọ́ọ̀yà ó mú lẹ́tà wá fún ó ṣe lè máa sọ fún ó ṣe lè máa pe Liverpool ṣàkíyèsí torí kíni irọ́ o kò kàn ọ́ lọ́wọ́ kàn ọ́ lẹ́sẹ̀ ó ṣe lè máa sọ fún wa pé wọn ò tètè rọmọ ó ṣe lè máa gbèrò bí gbèsè ayé wọn ó ṣe dáa ó ṣe máa gbèrò kí Liverpool ọmọ lo òkè tó ọmọ gbèrò kọ́ lọ́ọ̀lẹ̀ kí ni tiẹ̀ ń bẹ̀ ọgbà lẹ́yà lẹ́tà lọ́ọ̀yà ọ̀dọ̀wọ́ rẹ̀ Jamie Carragher ni mo promise ẹ bẹ́ẹ̀ bí ṣe ń lọ lápá ọ̀dọ̀ tí a ń bínú bí wọn bá ti sọ̀rọ̀ pé ó pe kọ̀sákìyèsí lọ́ọ̀yà lẹ́tà lọ́ọ̀kan lọ́wọ́ bó ṣe jẹ́nu bí ó ṣe wàhálà àwọn fi káàkiri cruise ni ẹlẹ́ẹ̀ni gbọ́ ni àwagun ò ní gbà wọ́n náà mẹ́ta ti dénú àwọn tí ó gba ẹ̀bùn ẹnìkan ló ti dé ẹgbà kí èyí gbé jẹ́sí àti aṣọ lua prince lua clothing ẹ̀lì gbé wá. ó yá láti bẹ̀ pàápàá ó dinú ikọ̀ Gunners o ikọ̀ Gunners ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti lọ́run o ẹ̀rù ń yọ mí bà ayé ilé ẹ̀rù ń yọ mí bà bí mo rántí ọjọ́ àti lọ́run o. orin ni àwọn alákòóso ikọ̀ Gunners ń kọ o nígbà tí wọ́n ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ nípa Julian Timber agbábọ́ọ̀lù tó ẹsẹ̀ darapọ̀ mọ́ wọn ìfigagbága líìgì àkọ́kọ́ rẹ̀ kojú ikọ̀ Nottingham Forest náà ni ò lè parí o tó ti ní ìfarapa sí orúnkún tẹ́gbà wípé £40 million lọ bá dé sínú ikọ̀ ti Gunners ìròyìn tí ń tẹ̀ á lọ́wọ́ ni wípé Julian Timber àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ wípé iṣẹ́ abẹ ni wọ́n padà ṣe sí orúnkún yìí o tí ó sì gbá ní àwọn oṣù bíi mélòó kan tó tó di wípé Julian Timber padà dé lọ́wọ́ afa orin kẹ́rù fi ń ba àwọn alákòóso ikọ̀ Gunners pé owó iyebíye tí líìgì ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwọ ọmọ yìí ó sì bẹ̀rù Ọlọ́run náà tó túmọ̀ sí pé ó ṣeéṣe kí ikọ̀ Gunners ó tó padà sí ojú ọjà o náà tí wọ́n ti lérò pé wọ́n ti rajà tán àfàìmọ̀ wọn má tó padà sójú ọjà torí pé lóòótọ́ wọn ò tí ì kéde iye oṣù tí Julian Timber ó lò ṣùgbọ́n wọ́n ní bí wọ́n ṣe ń wò yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá tún ṣe àwọn àyẹ̀wò míì wọ́n ò tó mọ kókó ṣùgbọ́n wọ́n ní kèé ṣe olóṣù kan kódà ó fẹ́ẹ́ lè má jò lóṣù méjì torí orúnkún ló fi ṣe léṣe ó yá láti ibẹ̀ yẹn
ó dinú ikọ̀ Manchester United lásàálẹ̀ àná àwọn olólùfẹ́ lóbìnrin gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fún yín pé wọ́n ti ń piyamọ́ ìfẹ̀hónúhàn wọ́n gbé ìfẹ̀hónúhàn jáde lórí ọ̀rọ̀ Mason Greenwood o wọ́n gbé bánà wá tí ẹ kọ́ ọbẹ̀ yìí pé no Greenwood return no Greenwood return ìyẹn àwọn olólùfẹ́ ikọ̀ Manchester United lóbìnrin wọ́n nítorí pé Greenwood ó ti dalẹ̀ o ó yájú sáwọn àgbà fún díẹ̀ yìí àwọn ò ní síjú àánú wò ó pé ó ń tẹ ojú obìnrin mọ́lẹ̀ láti máa fi ìyà jẹ ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ bó ti jẹ́ pé ilé ẹjọ́ ti já Mason Greenwood láre pé gbogbo ọ̀rọ̀ yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ tó jẹ́ obìnrin nínú ikọ̀ Manchester United tó jẹ́ àwọn olólùfẹ́ ni o ní wọ́n fẹ̀hónú hàn ṣùgbọ́n bí ẹ ṣe á gbé bánà àwọn lọ́wọ́ làwọn míì náà tún gbé bánà dání wípé ẹ má gbọ́rọ̀ obìnrin nìkan obìnrin àwọn olólùfẹ́ Man U lọ́kùnrin kan ní wọ́n tún gbé bánà lọ́ba pé ẹ má gbọ́rọ̀ àwọn obìnrin nìkan o ẹ má fi tiẹ̀ nìkan ṣe o láti dá Mason Greenwood padà sínú ikọ̀ Manchester United ẹ má jẹ́ ó jẹ́ pé ọ̀rọ̀ àwọn obìnrin nìkan òun náà lẹ́ẹ̀fi ṣe o wọ́n ń sọ tiwọn ní o àwọn náà sì ti ń sọ tàwọn pé ẹ wò ó ilé ẹjọ́ ti dájọ́ wọ́n ti ní Mason Greenwood kò lẹ́bọ lẹ́rù fún díẹ̀ yìí ẹ má jẹ́ á máa fi ìyà ìmọ̀